lọ́dọ̀ wọn. Wọ́n máa lọ lé ibi tá a bá ṣe processing fún ṣé wọ́n ló fẹ́ lọ sí ìlú ìfọ́ ni. Wọ́n ṣáà ti wá sí ìwé jáde fún wa. Kí ló ń bí ìbàdàn? Láyé ẹ̀ lè bá mi débẹ̀ náà. Kí ló ṣẹlẹ̀ àtẹ̀sán mo ní sọ́kọ́ fún ìwé ọ̀tá ìmọ̀lá wọ́n dẹ̀ ṣe pé fáìlì yìí nípa fáìlì tó pé. Ẹ̀nà kí àwọn ní kíní ló fáìlì ẹ̀kan pé wọ́n àgbà wọn lóhùn tó fáwá. Ìdájọ́ máa ń bẹ̀rẹ̀ sí lọ yẹn. Wọ́n ní kọ́nà gbé fáìlì lọ sí fámásì láti ẹ̀tọ́. Wọ́n ti pè wọ́n dàbí pé ìgbà ìṣẹ̀lẹ̀ wọn ti kú yẹ ká ti ṣe gbogbo mẹ́tẹ́ tó kú. Wọ́n ẹ̀jẹ̀ gbọdọ̀ kọ́ ẹ̀jẹ̀ tètè wọ́n bẹ̀rù kọ́ máa yàn kankan lára wọn mi o. Wọ́n máa yàn kankan lára wọn mi o. Wọ́n náà torí àwọn èèyàn ti sọ fún mi bẹ́ẹ̀ pé wọ́n máa yọ iṣẹ́. Wọ́n máa ní kẹ́kọ̀ọ́ gbọdọ̀ tó. Wọ́n ti gbé lọ sí fámásì. Wọ́n máa wo the pharmacy copy.